ilé owó ilé ọmọ ọ̀sọ̀dọ́dọ̀ ẹ̀ tó wá ṣe ìjọba orí àkàlàmàgbò kì í kọ́ níbẹ̀ ẹ wà ní tara yín má gbó ọmọ yín má gbó ẹni máa kó báyìí kò ní báyìí rí ẹni máa sọ ẹni olówó sọdún yìí lọ́rọ̀ ní ọmọ olówó ńláńlá alájẹlá ní abáyé àgbélá àbáyé ẹgbẹ́ náà kò ní kú máa ń lórí olóò ní kú mọ́ àbẹ́gbẹ́ lórí báyìí wọ́n lórí gbogbo ọ̀nà tí ẹ̀dá bá ń rè bá àmàlè sówó bẹ́sẹ̀ bá tẹ̀nà lọ bó bá tẹ̀nà bọ̀ ṣe bí inú ilé ló wá tẹ̀ sí ire owó ire ajé ire ọlá àdáni sínú ilé àdáni sínú ilé gbogbo pátá ẹ̀mí gbọ́mọ gbọ́n ẹ̀mí gbọ́mọ gbọ́n ẹ̀jẹ̀ wá ti lọ́dún tó bá máa jẹ ní ẹ̀ wá ti jù báyìí ó lálá jẹ́ lálá rí lálá àtẹ̀lé báyìí. Ìbà ìjó, ìbà ìlàjẹ, ìbà ìrèlè, ìbà ìkálẹ̀, ìbà ẹni mọlẹ̀. Ikú tere lórí omi, láró gba aṣọ mákànlẹ̀, ikú pín bí ẹni paná. Àpàjọ obìnrin tí kọ́lé tiẹ̀ lọ́tọ̀. Ọ̀pàládé ó jogún adé. Gbogbo oníṣègùn ojogún àdó. Atójúbà bàbá ìgbà yèyé. Ẹ káàbọ̀ síbí lẹ́ẹ̀kan sí. Láìpẹ́, bàbá wọn IG Dr. Afuapẹ́ Adédìyà aka Agbọ́mọlà. Nígbà tí wọ́n bá dé ibí yìí, wọ́n fẹ́ fún àwọn kan ní award. Ṣùgbọ́n kí n kọ́kọ́ wí síwájú pé gbogbo wa náà la ṣe pàtàkì. Lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ mi fúnra yín látẹ̀wọ́. Bàbá wa ní kí n ṣe yín pẹ̀lẹ́ wọ́n lẹ́ káàbọ̀ síbí. Omi ṣe ìṣègùn. Omi ṣe ìṣègùn. Àwọn tí wọ́n bá fún ní award yẹn, a máa pe orúkọ wọn lẹ́ẹ̀kan sí láti gba àwọ́ọ̀dù. Ẹ̀yin bàbá wa lè sọ fún ẹ pé ká máa sọ pé bàbá tó gbogbo ẹni fúnni lọ́dọ̀ mọ̀lẹ́bí bá a bá fi irú wọn joyè àtàtà láwùjọ kò léèwọ̀. Nígbà tó bá yá, a máa pe orúkọ àwọn awardees yẹn, wọ́n sì gba awards wọn. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ọ̀tọ́ olórin ló wà níbí. Òdú ni wọ́n kì í ṣàìmọ̀ olóko. Oníṣẹ̀ṣe èwo ni ó sọ nílẹ̀ yìí àti lókè òkun pé wọ́n máa Prince Adégòkè Àyìnlára. Olórin tí ń gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Gbogbo alájọsọ nírúkẹ̀ ń bí. Fọ́kẹ́sì ayé ìwé láàfún. Kì í sọmọ ayé ọdún jáde ní o. Ẹnìkan ní 40,000 lówó mú 40%. Ẹ̀rú kẹ́ẹ̀dì díẹ̀ sà. Nígbà ẹjọ́ ń ṣe báyìí. Ìbéèrè pàtàkì lẹ́lẹ́rìí.
ẹ jọ̀ọ́ sà kí la lè sọ fún àwọn ọkọ wa tí wọn ò ní bínú nínú ilé bẹ́ẹ̀ bá ní dádì ẹ sáré bá mi sa ẹ̀wà yìí mo ti gbé mi kaná kí n ṣe àwọn nǹkan tó kù ó lè di ìjà tẹ́ ẹ bá ní dádì ẹ bá ní fọ̀rọ̀ ìsìsíná ó lè di ìjà bàbá tó ṣẹ̀ lẹ́yìn tó ti mi ṣáde ó wo bọ́ọ̀lù lórí tẹlifíṣàn kí lẹ lè ṣe tí ò ní kí lẹ lè wí tí ò ní bí dádì nú. ṣé kí n sọ ẹ̀yin ẹ̀kàn sọ pé tìá sáré lómi pa iná yẹn tó tilẹ̀kùn káwọn ọmọ yẹn má lọ já wọlé eré ń bàbá pàdé nu ọ̀nà kí ló dé. Ẹ jọ kí àwọn ọmọdé ìsìn ẹ máa súnmọ́ tòsí. Ẹ jọ bá mi pé bàbá mi yìí kọ́ máa bọ̀. Bàbá Arẹ́gbẹ́ máa bọ̀. Èmi tó ń wò yìí, mo fẹ́ràn orin ṣùgbọ́n orin ò fẹ́ràn mi. Obìnrin ṣe jíjẹ náà. Ọmọ jẹ. Ọmọ jẹ. Ìpínlẹ̀ ṣe jíjẹ náà ọmọ jẹ. Ṣèkìṣèkì. Gbogbo mádà. Sábì tó yọ ọ̀sẹ̀ sí ìṣe. Ìwádìí tó gbé ìfẹ́ bá ọkọ yóò fi ṣèké jẹ. Ọmọ méjì àkọ́kọ́ ti jẹ lóbi. Ọjọ́ ìṣèjì tí wọ́n ní ti ìlàjẹ́.
Ladies and gentlemen, ẹ̀gbọ́n mi fọ́bọ̀ káwọn mi jẹ́ òní. Chief Doctor Afurapẹ Adébíyà AKA bàbá Àgbọ̀mọlà ẹ̀rọ fún aláàtì ẹ̀yẹ jẹ́. Kí wọ́n máa bọ̀ lókè ní nígbà táwọn máa gbẹ ẹni tó kọ́kọ́ máa gba àmì ẹ̀yẹ ń bì í. Àwọn náà ní Chief Ọbásanjọ́ Adébọ̀wálé Olúwapẹ́mi AKA Ọba. Ẹ dákun ẹ bá ń fún ọ láti ọwọ́ bí a ti ń bọ̀. Bísà, gbogbo bísà, alágbó Àgbọ̀mọlà Jagilógbè, ẹ máa bọ̀. Ẹ kọ́ntínú sọ. Alágbó bísà jẹ́ pẹ̀lú wa. Alágbó Jagilógbè ṣoògùn Àgbọ̀mọlà. Ayọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe. Àwọn bàbá mi ti wà ń bí i. Ẹ̀yin ọ̀gá lẹ́ni bí àwọn káàkì fún mi. Àṣìṣe kí ni? Àkìkáwò padà. Ayọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe. Ẹ̀yin ọ̀gbọ́dọ̀ gba irú èyí lọ́wọ́ lásán. Bẹ́ẹ̀ ni ẹ̀yẹ ẹbẹ̀ ló pọ̀ jù. Ẹ̀sà, bàbá, bẹ́ẹ̀ yẹn bá parí eléyìí, wọ́n ti fún ní Cosmic Ambassador for African Culture and Tradition. Ẹ̀sà. Kí n tó bí àwọn òbí fún bàbá kí wọ́n tó gbẹ̀gbẹ́, ẹjẹ́ ń gbọ́ tẹ́ ẹ̀fẹ́ fún bàbá. Àbí kí n bá ìsọyẹ mílíọ̀nù ọ̀nìṣà, ṣé kí n sọ àbẹ́ ẹ̀sọ́ fúnra yín? Alágbó bísà àdúgbò bọ́lọ̀. Àkọ́yọ̀ bàbá kẹ́sì. Àdúgbò lọ́wọ́ ọmọ ọ̀fẹ́. Àwọn jẹ Baba,
Olha que tá bem, ele tem uma cidade. Olha o nome do nosso filho. Ele é de Brasil.
ṣàdúrà kan mo mọ̀ mọ́ sábà bàbá. Oníjà ẹ̀ka ẹ̀ka máa ṣe ìgbà wọlé. Mo fẹ́ ṣàdúrà kan àwọn ọmọ kò wá pẹ́. Oníjà ẹ̀ka ẹ̀ka máa ṣe ìgbà wọlé. Thank you.
Thank you.